ṣé ò ń gbọ́ ó ní níyì àbí kí ló sọ bọ́ síbí ìwọ ló ní ṣọ́ọ̀bù yìí gbẹ́nu sọ́hùn jẹ́ rí bí ṣe kí lórúkọ ẹ̀ ó máa dẹ́tì wa ta ló fẹ́ dẹ́tì fún tó ṣì lọ. Ó wà nínú òjò burúkú yìí tójò ti gbé gbogbo àgbáyé lọ àpò ráìsì ti di 100,000 ló máa dẹ́tì lẹ́yìn kó dẹ́tì fún ìyá ẹ̀ tó ti dẹ́tì fún láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ ìyá ẹ̀ tí ò. ẹ̀yin tèmi arábìnrin Lizzy Anjorin ó ti dá sí ọ̀rọ̀ Ṣèyí Ẹ̀dùn ní Johnson àti arábìnrin tí a mọ̀ sí Tóyìn Abraham. Ẹ kúkú mọ̀ wípé Tóyìn Abraham ní ìyàwó ní Johnson tẹ́lẹ̀ kó tó di wípé ó lọ fẹ́ Ṣèyí Ẹ̀dùn. ẹ̀yin tèmi arábìnrin yìí ó sọ̀rọ̀ gidi gan. ẹ gbìyànjú láti wo fọ́nrán yìí láti bẹ̀rẹ̀ dídè parí torí wípé níbi tí ó fẹ́ parí sí ni ọ̀rọ̀ gangan wà nínú fọ́nrán yìí. ẹ gbìyànjú láti wò ó títí dé ìparí ẹ ó rí nǹkan tí ó sọ níbẹ̀. dúró jẹ wọn mọ́ kò dẹ̀ ṣú ọkọ̀ wọn máa jẹun. kí lè rí bí máa mú sẹ́yìn gidigidi wá kí lè máa rí yín káàkiri bí tẹ́ bá ti gbogbo bí tẹ́ bá ń torí bọ̀ báyìí a máa jọ torí bọ̀ bẹ̀ níbí ẹni wí ẹni. I am shy Ṣèyí ìyàwó ní Johnson bọ́ sí bí ìwọ ló ní sọ́ọ̀bù mo sọ fún mi mo ló máa dẹ́tì gan ẹ̀yẹ́ mo bá lẹ́ student ẹ tẹ̀ sí Ṣèyí ìyàwó níyì lójú gidigidi I am shy tó jí ní ìgbà lọ́wọ́ Tóyìn. ẹ má dáhùn àwọn méjèèjì yàn ràn wọ́n iṣẹ́ o ń táwọn fi ń jẹun rèé o àwọn méjèèjì tán dárúkọ ń sìn àti níyì fún rẹ wọn ò bẹ wọn ń ṣe o ẹ rí ìdí lips mi ẹnu tèmi ní kẹ́ wò àbẹ́yìn náà fẹ́ fọ́ ẹ bá fọ́ ẹ ti fọ́kọ̀ wọn ò bẹ wọn ń ṣe o monetization àti donation ni o inú ibi tóun máa gbé kú nìyẹn o ẹ má bínú sí o báyé ìyá ẹ ṣe bàjẹ́ nìyẹn o títí tí ìyá ẹ fi kánjú kúrò láyé o ẹ má bínú sí lára àwọn wèrè tá à ń sìn nìyẹn ẹ má bínú sí o ó ti ẹ má bínú sí ẹ ní bínú ni àwọn méjèèjì tó dárúkọ yẹn ẹ má dáhùn gbogbo wọn ń ṣe dáadáa gbọ́n jọ ń ṣe dáadáa o àbí ẹ kì í rí Ṣèyí kó lọ kọ́mẹ̀ǹtì gbogbo yín tẹ máa wà lórí Instagram ẹ kì í rí wọn bí tó ti jọ ń kọ́mẹ̀ǹtì gbogbo ọjọ́ máa ń kọ́mẹ̀ǹtì sọ́dọ̀ ara wọn olórí burúkú làwọn eléyìí o oyè yín olórí burúkú kò dẹ̀ tó jọ́ yẹn ẹgbẹ́ wọn ẹgbẹ́ amẹ̀bọ kọ́kọ́ rántí ibi tí ìyá àti bàbá ẹ̀ ti ń bọ̀ torí tó bá sì wà nílé face me and slap you tó ń bá wọn jọ́ irú nǹkan báyìí ọmọ oríire ò lè kàn ẹ́ o ló ti yẹ àwa wá tún ṣe àwọn eléyìí ni o give me better clothes let me show my people nice clothes lórí àwọn ẹgbẹ́ ẹ ló ń wọrú eléyìí àwọn ẹgbẹ́ ẹ ló ń wọrú eléyìí aṣọ tí mo gbé dání àwọn ẹgbẹ́ ẹ àwọn ọmọ tí ò tó ẹ wọ́n wọrú aṣọ yìí àwọn ọmọ tí ò tó ẹ ṣàrán ọjà orí kò tó ẹ lọ́jọ́ orí tó mú nínú ọbẹ̀ orí kórí nìwọ gbé wáyé àwọn ọmọ tí ò tó ẹ ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ nínú ilé ayé yìí béèyàn bá ń hùwà bí irú àwọn eléyìí ẹ jẹ́ ń fi kankan wọ̀nyí béèyàn bá ń hùwà bí irú àwọn eléyìí nagode àìnásẹ́yà nagode nàzọ́ ẹ̀yin èèyàn mi ẹ já máa gbọ́ lọ. ẹ jáde fún gidi kẹ́ ẹ jẹ́ ká tẹ̀ sí lójú tó bá fìlì yìí tiẹ̀ á jáwọ́ ibi tó ń ṣe dúró sí ọ̀dọ̀ olè ìdúmọ̀tà. I am shy ó pẹ́ tèmi ti mọ̀ wípé ọmọ abẹ́. olórí burúkú ni ẹ́ olórí burúkú ni ẹ́ so Ṣèyí tó ń tọ́bejì lọ́wọ́ Ṣèyí tó lórúkọ Ṣèyí tọ́lọ́run ti gbàdúrà àyà ẹ̀ àbí láwa bá èmi olè yunifásitì olè central bank àwa bá èmi àbí ìwọ náà wo nǹkan tí mo mú dání lọ́bẹ̀ lọ́wọ́ tó o máa fi kú irú aṣọ yìí ò lè wọ̀ àti wọ dọ́kàsì ò lè wọ̀ Gistlover ò lè wọ́rú aṣọ yìí tó máa fi ṣọ́kù ẹ̀sà bọ́ọ̀dù ìyá yín tó dá ẹgbẹ́ burúkú yìí sílẹ̀ ò lè wọ́rú aṣọ yìí tó máa fi kúrò láyé orí gèlè yìí kò lè kan orí Gistlover tó máa fi ṣọ́kù wò dáadáa ó ti rí ìwọ náà wò ó ti yẹ ṣé o ṣe yìí àwa ẹrù pàjọ lórí burúkú bíi tiyín àwa ń wá ọ̀nà àti lànì Ṣèyí tọ́lọ́run ti kẹ́ pẹ̀lú bèjì
ó rí bọ́lọ́run ṣe kẹ́ṣẹ̀ yìí ni ó rí bọ́lọ́run ṣe dá lóhùn ni ẹnì kejì tẹ̀dẹ̀ dárúkọ náà Ọlọ́run ti kéhùn náà èmi tẹ̀ ń sọ̀rọ̀ sí Ọlọ́run ti kẹ́mi ẹ̀yin ló kù kẹ́ múra ẹ̀yin lẹ́ ń blọ́ọ̀gì èèyàn lójoojúmọ́ àwọn opponent yín náà adé blọ́ọ̀gì àwọn ti yín náà 2 gé 4 ni àwọn opponent yín wọ́n á blọ́ọ̀gì àwọn favourite ti yín náà ṣé báwọn kan lẹ sọ pé ìtorí wọn lẹ ṣe dẹ́gbẹ́ sílẹ̀ àbí ìtorí àwọn kan lẹ ṣe dẹ́gbẹ́ sílẹ̀ náà wọn ò dẹ̀ tí ì dì mẹ́fìt láti jáde ẹ má forúkọ wa bà tèèyàn jẹ́ so ẹ ní monopoly of madness ẹ̀yin lára máa ní torí kò sí kú tó tí ò rẹ̀ dìyẹ lọ́rùn bó o tú lọ́rùn kó o yọ apá ẹ̀ kó o yọ ẹsẹ̀ ẹ̀ àwọn tó ga nínú ayé aṣọ tí mo gbé dání jẹ́ ìwọ náà wò kó o tó kó gbogbo ilé ìjọnu ayé mo ń bọ̀ jẹ́ ìfi nǹkan kan wọ̀nyí jẹ́ ìfi nǹkan kan wọ̀nyí jẹ́ ìfi nǹkan kan wọ̀nyí mo kàn fẹ́ fi wọ̀nyí ni o ìwọ náà wò nínú ayé sórí pé ó lọ fà sórí pé ó lọ fà àbí kò lọ fà kó o tó ní gbogbo eléyìí nínú ṣọ́ọ̀bù ìtumọ̀ ẹni wípé ó jókòó sí ṣọ́ọ̀bù ẹ báyìí òun ronú lójú méjèèjì bó ṣe máa jẹyàn kò tí wàá mọ́jú ẹ̀rí o kò tí mọ́jú ẹ̀rí o bó dẹ̀ ṣe wà kó fẹ́ rà shoe and bag jewelry kó jẹ́ dáyà ló fẹ́ kó jẹ́ 18 karat ló fẹ́ gbogbo ẹ̀ wà lákọ bí ìbọn tó sẹ́ẹ̀tì pa gbogbo ẹ̀ wà lákọ bí ìbọn tó sẹ́ẹ̀tì pa tó bá dẹ̀ jẹun gbogbo àwọn ẹ̀dá tẹ bá ríro aṣọ ìlọ́rùn wọn tẹ bá ti pàdé wọn kẹ́ máa ní kíní kan president amadu general bá náà ń pè presido òun rèé ó bá ti ríro aṣọ yìí ó bá ríro aṣọ ìlọ́rùn ẹni ìyàwó àbọ̀mọ oníbẹ́ẹ̀dẹ̀ kan àwọn eléyìí náà ń pè ní presido ó sí ẹni mo fi hàn yíyan o kò ń ṣe finishing ẹ̀ rèé o kò tí ì ṣe finishing o ó bá ń gbọ́ kíní kan àmọ́ ọdún pé presido rèé so èmi ní ṣèyí ń ṣiṣẹ́ fún ẹ̀rọ pàwájú olórí burúkú bíi ti ẹ̀rọ kó sì lẹ́tẹ̀yìn ṣe làwọn ṣe àwa òṣòṣì ẹ̀yin lẹ mú àmẹ̀bọ bíi òkú ọba ní wíìsì ṣèyí ń sìn ṣe yẹdùn she's an actress òun náà níjọ̀bù ẹ̀ tó ti ń ra mọ́lẹ̀ kótókótó ẹ̀yin lẹ níṣẹ́ ẹ̀yin lajé ti ṣí lọ lọ́wọ́ yín ajé ti ṣí lọ ọlọ́run òfòrè rántí yín Yẹmi Sótù ìyá mi bá ṣe ra ma ìtorí títí wá lọ́lọ́run ṣe dá àwọn ọmọ yìí ṣe rí àwọn ọmọ tó ń sọ̀rọ̀ tó ń bú wa yìí oore lọ́lọ́run fi wọ́n ṣe oropolówó nìkan ló lè fi ṣàtẹ̀gùn yín mú kò sẹ́ni tọ́lọ́run ò lè lò láti fi ṣàtẹ̀gùn fún ẹ òun ló fi jẹ́ pé gbogbo òpó tó bá wà láyé yìí má robi sọ́mọ làkejì ọlọ́run lè fi tálíkà ṣàpótí ìtìsẹ̀ gòkè fún lówó má fọ́lọ̀ yorùbá fíìmù àti indian fíìmù àti korean movie èèyàn kan jẹun lẹ́gbẹ̀ẹ́ títì ó wá padà irọ́ ni fíìmù ni ẹni tó easy jù fọ́lọ́run láti lò fólówó fi gòkè ọlà tálíkà ni àwọn ogun tó so mọ́ tálíkà ní agbára òun ló fi jẹ́ pé tálíkà ò gbọ́dọ̀ bínú olówó bólówó ṣe rówó kò kan tálíkà ó gbọ́ mi nǹkan tí mi sọ mo ní àwọn ladies tó ra ilẹ̀ jù lọ́wọ́ mi àwọn obìnrin ló ra ilẹ̀ jù ọkùnrin tó wà lọ́wọ́ mi ò tí ju 4 lọ ìtumọ̀ ẹ̀ ni wípé ladies are winning ó gbọ́ mi nǹkan tí mi sọ bàbá wa Dangote ṣé diamond ló ń ta ṣé gold ló ń ta ṣúgà ló ń ta ṣólówó ń jẹ ṣúgà tálíkà ló ń jẹ ṣúgà olówó tó bá jẹ ṣúgà fẹ́ gbọ̀nà ọ̀run lọ lójijì ni tálíkà ló ń jẹ ṣúgà tẹwà tí bá mi Àríkẹ́ wà pẹ̀lú mi bá mi sọ fún Àríkẹ́ pé kó bá mi gbé office line kó jọ kó wo gbogbo office line àwọn èèyàn mọ̀ǹtì aṣọ ṣé orílẹ̀ ayé yìí àdìtú ni àdìtú the more you go deeper the more ló ṣe easy fún àti tètè ṣoríire òun lè ṣe rí irú ìran Ẹsábọ́ọ̀dù yẹn kò mèkè ẹ rí pé Dọ̀kásì ó ti dèrò ọ̀run ó ti kú báyìí nítorí gbogbo èrò ọkàn Dọ̀kásì Gistlover àti Ẹsábọ́ọ̀dù ni wípé àwọn máa mú yàn kan wálẹ̀ àwọn máa bà tèèyàn kan jẹ́ Ìyẹ́sà Àjàyí dà Ìyẹ́sà Àjàyí ó wà ń ṣayé ẹ̀ Ọ̀jájá wà níbi tó ti Lizzy Anjorin wá sí Àyìndé wà nú ọgbà ẹ̀ inú ọgbà àjàrà ẹ̀ ẹ lọ wo láìfù gbogbo àwọn táwọn Ẹsábọ́ọ̀dù ti gbé wá
èmi tí mo kéré jù rè tán picon tí Gistlover sọ pé ó kọ̀nà tí mo fẹ́ gbé gbà Esabod yìí 360 ní gbogbo yín lẹ gbọ́ Dorcas ń sọ wípé àfi tóun bá kú tọmọtọmọ òun àbí ta ló wá kú lẹ́ni ṣé Dorcas ò kú tọmọtọmọ ẹ̀ ọjọ́ òní Dorcas ti rọ́mọ ẹ̀ ó gbọ́ mi tí gbogbo ayé bá jọ mí kò ní síjà lórílẹ̀ alàyè olórí burúkú lẹ̀yẹn yín ò níṣẹ́